gidi wà nílé wa wọ́n gbé eégún ilé wa ń súyẹ̀wò ṣé wàlá ilé eléégún ni wọ́n ti bí mi o ìyá mi ò ṣe eégún bàbá mi ò ṣe o àwa bá sílámù ń bẹ o ṣùgbọ́n mo sì gbọ́njú bá eégún dá eégún lé wa fẹ́ràn mi gángbà tí máa jáde o èmi ọ̀mẹ́ni tí gbé tó wà nú ẹ o ṣùgbọ́n wàláì èmi léegun wọn bá sọ̀rọ̀ pé Jamiu wọn èmi ọ̀mẹ́ni tó wà bẹ́ẹ̀ kọ́ èmi ni wàláì bàbá eléyìí sojú èmi ni o ẹni tí ó pa parọ́ máa wọ ẹni ọlọ́run eégún tó bá jáde wọn gbé ìkòkò fún tó bá fẹ́ wọlé yóò fọ́ ìkòkò oṣù mẹ́ta wọn máa ọlọ́run ló mọ ohun tó máa pa fún wọn pa kankan fún. bàbá ọlọ́kọ ọjọ́ tí wọn bá pa kí ni ìfẹ́ eégún wọn níjọ́ náà tọ́jẹ́lé wa family house ni. Ahayakumullah. ṣé o yẹ sọ̀rọ̀ tí wọn bá pa kí ni òfin wàláì ní òru ẹ̀kú eégún kò sí èèyàn bẹ̀ ẹ̀kú eégún yóò sì kú ònú ibi tán gbé sí yóò sì wá pásẹ́jì inú ilé báyìí yóò sì dúró fún rẹ̀ yóò máa wá mí. èèyàn kan wàláì èèyàn kan kò sí bẹ̀ tílẹ̀ bá ti wá mọ́ àwọn tí ń ṣàtọ́kùn ẹ̀ wọ́n wá sáré lọ́ọ̀rẹ́ náà ṣé tí wọ́n bá wá pa ẹran òun sí aṣọ lásán aṣọ yẹn ó kàn wálẹ̀ fúnra rẹ̀ lẹ́ẹ̀kan náà báyìí. Allah. agbára ayé nìyẹn o. Dr. TSG máa rí o.